ONI NÁJÀ ERÀKÀ àgbẹ̀ òkúta lògbà ká lí kékeré àjàkùn kíyẹ̀pẹ̀jọ àkójọba àná àṣegàn àga sókè àríkèsí ara ọmọ lẹ́ráìsì ti dé o ọmọ ẹlẹ́wà ọmọ elégbò àjàkùn apolóhùn kábà tẹ́tà gbẹ̀ni àwérà náà àjàkùn àìṣebí ọdún kan fẹ́ rajà lọ ẹtọ́ àjàkùn ṣe àpamọ́ kọ́mí pálí àti pépà kó mú ṣe àrìmí ó jáde lébẹ̀ wọn àmúrí ó kà mú jáde lébẹ̀ òkúta wẹ́rẹ́ òkúta múrẹ̀ àríbẹ̀ àrígòdògbò múrẹ̀ àrí kékeré kún kọ́ bá rà kọ́ bá ti tóbi tó bẹ́ẹ̀ náà níṣẹ́ amọ́kúta ni kárìmú san ó wọn náà inú ìrajà kan adùn wàá wo ti gbé o ọjà kan ta o òun náà nà mí wí bà lálẹ́ ra wí ONI bá nájà ọ̀parùkù àṣekẹ́yìn o àgbẹ̀ o òkúta kọ́ sí ìrẹsì tọ́ẹ́tọ́ láìta ṣé mo wí ọ́ di dandan ká gbé ó gidi lọ́ọ́ ra kọ́ yára lọ́ọ́ ra ṣùgbọ́n ọjà ọ̀parùkù ṣáá láì ná òun láì tà alẹ̀ ṣáá náà láti kí yẹ̀pẹ̀ ń jọ òun náà ní jẹun mọ́kúta kà mú san ó ikọ̀ á mẹ́mọ́ kó ti ṣe é ṣuṣẹ́ ọlọ́run tì sí kó bá ṣuṣẹ́ ọlọ́run lọ́nà kan yẹ kó gbà kó mú ṣe ó di dandan kó rèrè ìgbà lébẹ̀ ṣuṣẹ́ ọlọ́run sórí ìpìlẹ̀ kí Kristi mú sálẹ̀ oríṣiríṣi àṣà ọ̀létí ọṣẹ́ ọlọ́run ló níwá o oríṣiríṣi ọgbọ́n léráyè rè dá sí dípò yẹ ká dúró sórí òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ká wàásù ìrere kan yóò mú gbàlà ọkàn á ìrere kan yóò yí ayé ọni padà ìrere kan èlù túmọ̀ bá a ṣe àṣàṣeyọrí tètè ọ̀hún la gbé ká a sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjọba ọlọ́run kó yóò yí ayé ọni padà torí owó kà á rí gbà lọ́rùn èèyàn ọmọ òde òní bá kọ jẹ́ pé oògùn wẹ́rẹ́ oògùn èèyàn náà ṣe é ká ọgùntẹ́rù àwọn òjọ kọ jẹ́ pé ibẹ̀ náà mú sọ̀dí ibẹ̀ náà sùn yín sí kó bá ti da lẹ́bà náà gbé àkùnpàkùn mọ́tò rán bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ apáàkì síwájú ibẹ̀ ajákùnrin káṣọ oríṣiríṣi aṣọ ẹ̀sìn àkósọ́rùn rán kété wọn kò ṣe ní gẹ́gẹ́ bí àlùfáà ìwọlé ràn án lọ ìwọlé kọ́ irú ọṣẹ kà ń wẹ̀lé yìí ìwọlé ṣe kété ó ṣe bí kò bá ti ṣe pátápátá la àkọsílẹ̀ o nkọ́ bá ti gbìn òun náà lọ aká kó bá jẹ́ ọlọ́run lòdùmọ̀ ẹ̀ lè ràn án lóṣẹ́ kọ́ ẹ kó a wàásù kí ẹ̀ ń ráyé ayé padà lùgbà kọ́ bá dúwájú rẹ̀ wàá jíìn òṣẹ́ rẹ̀ ONI bá nájà ọ̀parùkù àgbẹ̀ òkúta ìwọ náà kọ́ ẹ̀rẹ̀ wàásù lójúlówó ìwé ìlérò lójọ́ rẹ̀ wí kó ti ṣe tó bẹ́ẹ̀ náà lọ làágùn tó bẹ́ẹ̀ náà ní ráyè gba tẹ̀rẹ̀ òtítọ́ lùgbàmúrẹ̀ ó máa ń korò ṣùgbọ́n ọ̀nà tóóró òun ni bẹ́ẹ̀lì wí ọ̀nà kan lọ sí ibi ìyè ẹ̀ bá dáa kó dúró sójú ọ̀nà tóóró ni àbá àlùfáà àbá pásítọ̀ mi ìwúwẹ̀ yà ṣàfarawé ìrákòjọ ọ̀nà ẹkún torí ìṣe kan ti tẹlu dí ìṣe kan ti ṣe tiyan ayọ̀ àjẹrí lẹ́gbẹ̀ẹ́ rẹ wí mọ́tò kẹ́ líbẹ̀ hàn níbà ni mẹ́ẹ̀tì wọnú ẹ̀ rí ọ̀nìkan lè yàmùsù dúpẹ́ líbẹ̀ nítorí ọjà ìparùkù lọ́ni ní náà onímí gbé òkúta tó bá ṣe mọ́tò lè re tẹ́rẹ̀ ọyọ̀ tẹ́ lọ́rùn ṣùgbọ́n ìwọ kò jẹ́ pé adé ògo adé wúrà òun lè lépa mo kí ọ kú oríire wà á látẹnumọ́ ọ nínú òtítọ́ ọyọ̀ mo gba tẹ̀rẹ̀ wà á dúró sórí òtítọ́ ni òtítọ́ ìyè ayérayé yími ya sáré wí ọ wí kó bá dọ́run ó lé irú èèkàn iná lọ́run òun náà lọ amúgbèrè iṣẹ́ ó ṣe líbe nínú àgbáyé bá ayọ̀ mú náírà san ó kọ́ ayọ̀ mú dọ́là san ó kọ́ ayọ̀ mú pound san ó kọ́ ayọ̀ mú euro san ó kọ́ oríṣiríṣi ó wà nà ẹ̀ná bóyá round ní South Africa kété oríṣiríṣi ó nà ẹ̀ná ṣùgbọ́n èó méje kan àkà ẹ̀ná lọ́run òun ni ẹ̀ná àmúsan òṣè kálukú òun ni bẹ́ẹ̀lì mú wíwà nínú Kọ́ríńtì kíní orí kẹta ó wíwà ní orí kẹwàá ẹsẹ̀ kẹta àbí ẹsẹ̀ kẹwàá orí kẹwàá ẹsẹ̀ kẹta ọ̀kan ní sàdáṣe nínú méjèèjì kọ́ bá yàwó Paul apostoli òpìlẹ̀ ẹnì kí Jésù ti mú lélẹ̀ òun náà ló gbé òjò lé lórí o tí wọ́n ní bá rẹ̀ akọ́lé ike akọ́lé kí a mọ kó ṣe kíkọ́ bá ti kọ́lé báà náà lè rẹ́ ṣe arí ọní bá mọ wúrà gbàkọ́ bá dọ̀run agbèrè wúrà ọní bá mọ fàdákà kó bá jẹ́ pé o ṣe fàdákà ló ṣe gbàkọ́ bá dọ̀run náà wà á gbèrè fàdákà ọní bá kọ́ lè ní kọ́mọ́ kó ta iyebíye kọ́mú kọ́
á gbèrè òkúta iyebíye nígbà kan bá déjọba ọlọ́run. Oníkan bá ẹ̀dẹ̀ ṣe òkúta ṣáálá ṣàlàṣálá ní mú kọ, á gbèrè òkúta ṣáálá nígbà kan bá déjọba ọlọ́run. Oníkan jẹ́ pé àṣẹ iyẹ̀pẹ̀ ṣá lé mú kọ́ tẹ̀rẹ̀, iyẹ̀pẹ̀ kẹ́ẹ̀lí èsùn kó yóò sopọ̀ bíi sìmẹ́ǹtì. Kọ́ bá ẹ̀dẹ̀ dọ̀run náà bí ONI NÁJÀ ERÀKÀ líbe ní á gbé òkúta. Oníkan bá jẹ́ pé igi ṣá ní mú ṣe tẹ̀rẹ̀, igi kan jẹ́ pé gbàkógbà lẹ́yọ̀ kẹ́ẹ̀rà dànù kéèwó sọnù. Kọ́ bá dẹ̀ dán náà àmì igi sàn oko. Oní bá jẹ́ pé koríko ní mú gbin tẹ̀rẹ̀. Ẹni bẹ́ẹ̀ o, ẹni bí mo wí hàn ní nínú ìwé Kọ́ríńtì. Paul àpọ́sítélì mọ́rin bá kó ṣe koríko náà lọ mú ṣe oko lọ mú ṣiṣẹ́ ni. Ìgbà kan bá déjọba ọ̀run èrè koríko lọ àgbà. Oní bá ẹ̀dẹ̀ lo àkékù koríko, kọ́ bá ti dé ìjọba ọ̀run náà, òun náà ni èrè ńkọ́ àgbà lébẹ̀. Ńkọ́ bá ti ṣe òun lọ àká, ńkọ́ bá ti gbìn òun lọ àká, òun lọ àjèrè rẹ̀. Kó bá rí ọ kó ṣiṣẹ́ Ọlọ́run, kó ṣe tọkàntọkàn, kó ṣe pẹ̀lú òtítọ́, kó ṣe pẹ̀lú ìwà mímọ́, kó ṣe pẹ̀lú àrènífẹ̀ẹ́ tara ẹni. Kó jẹ́ pé òfin Ọlọ́run jẹ́ ọ́ lógún, kó wàásù lójúlówó, kí ráyé sọkún kan ronú padà ẹ̀ṣẹ̀ ran, kan máa yíran kí Jésù kan yí padà. Ìgbà kan bá dẹ̀ dọ̀run náà, kan bá gbádé ògo adé wúrà, kan bá gbédé ọ lórí, ráyé àríyá jí ọ o, èrè tẹ̀rẹ̀ ọ̀dọ̀run. Kó bá ṣe dáadáa, Ọní bá ṣe mẹ́lẹ́ kí a ṣe, Ọní bá ṣe dáadáa kí a ṣe, Ọní bá nájà ọ̀párùkù kí a gbà á gbé o òkúta. Mo wí tèmi o, nǹkan Ọlọ́run bá ti kí mi wí, òní máa wí. Orúkọ mi èyí padà, Òjó ni mo ti jẹ́, ọmọ àbálábí tán, àmọ́ nìmúrì ṣe mí o.